Ọjọ́ òun rèé bí àná tá a sin Àmọ̀kẹ́ relé ọkọ. Àfilépọn tí afọ̀nàrókà àwọn ará ọ̀run kínkín gan gbúrò àwọ̀. Mebọ́jọ́ òun rèé bí àná tá a fi jó òun ayọ̀ sí Àmọ̀kẹ́ relé ọkọ. Ìyá pé bówó Èdùmàrè kó bọ́kùnrin àbíró. Bàbá ní bówó ṣòkè kó bóbìnrin àbíyè. Ìyá pé kó mórí òun wà lọ kó má ṣe mẹ́wàá lọ. Nítorí orí ní í ṣe ni tá a fi ń dádí owó. Orí ní í ṣe ni tá a fi ń tẹ̀pá lẹ̀kẹ̀wọ́jà. Orí náà ní í ṣe ni tá a fi ń lo mọ́sáàjì aṣọ ọba tí ń tanná yanran yanran. Meborí làbá bọ ká tó bó ṣàlálẹ̀ ẹ̀fẹ̀. Orí kúkú bá Àmọ̀kẹ́ ṣe. Ó bọ́kùnrin àbíró. Ìṣẹ̀dá bá Àmọ̀kẹ́ ṣe. Ó bóbìnrin àbíyè. Òòṣà òkè ó sì má pọmọ fọlọ́mọ ọmọ èkú pẹ́ dàgbà. Ìgbà wo gan lójúmọ́mọ́ tó tún ti yí padà dóòrùn? Ìgbà wo gan lóòrùn yí padà tó dòṣùpá? Lọ́jọ́ wo la bọ́ lọ́mọ jíjó ayọ̀nà táriwo ẹkún tún ti sọ gèè lọ́dẹ̀dẹ̀ Alámọ̀kẹ́? Kò wé èké lọ́gànjọ́ àwòdì ti wọlé kò gbóró mọ́dìyẹ. Odidi ènìyàn làwòdì gbé lọ káàsà, olówó orí Àmọ̀kẹ́ làwòdì gbé lọ láìbèṣùbẹ̀gbà. Ìfẹ́ lágbára ikú lágídí. Ìfẹ́ sunwọ̀n lọ́pọ̀, ikú òwúlẹ̀ bìkítà ẹnìkan sẹ́nìkan. Ǹjẹ́ bí kú ò bá wá rorò bí ijógbó? Bí kú ò bá wá kan gógó bí àwùsá, ikú àwa dájú olólùfẹ́ asọ̀tẹ́ ẹ̀fẹ́ di páropáro. Baálé ilé Àmọ̀kẹ́ kú, Àmọ̀kẹ́ pàdánù àlàáfíà òun ò fọkànbalẹ̀. Àṣewé ń bẹ lára aṣọ là ń bọ̀wọ̀ kọ̀ìnkọ̀ìn tí ró ti yẹ̀ lójú òkú tí ń jẹrà ń gbòòrò káwáì ẹbí kẹ́yìn sàmọ̀kẹ́ ìlú mòye sọ ọ́ lóòkan tuntun. Wọ́n gbé keteru yọ ọlọ́mọ wọn pé ó lè fomi wẹ̀rí. Wọ́n pògùn náà mẹ́kan fámọ̀kẹ́ bóyá ẹyẹ àjẹ́ tó fi pọkọ rẹ̀ ajẹ́ fò lọ. Iná lè ró òbún ẹ̀jẹ̀ sí ní iye oògùn. Wèrèpè ìjà tí ń bá ní ìjà láì fọwọ́ kan ni. Ẹ gbọ́, lọ́jọ́ wo la ò ní yéé sọ àwọn obìnrin lórúkọ àdàmọ̀dì? Lọ́jọ́ wo la ò ní yéé sọ wọ́n dìwọ̀fà nílé ọkọ wọn? Lọ́jọ́ wo gan la ó tó yéé fún àwọn abóṣọfà àṣà òun ìṣẹ̀ṣe pálapàla? Ìrun opó ní rángbẹ́ ẹ̀fẹ́. Ìrun opó ní rángbẹ́ ẹ̀páyín kéke. Ìrun opó ní sọ májẹ̀mú àṣà òun ìṣe tí ò ṣe é gbọ́ sétí. Ènìyàn tó rí bí wọ́n gbé fọmọdórin tí ó mà rí nǹkan ojàre. Òní kọ́ làwọn àgbà tí ń wí fún mi páyé lawọ ara ayé, ọ̀run sì láṣọ òbóró ọ̀run pẹ̀lú. Àmọ́ kí ni ká ti gbọ́ pé kú gbọ́kọ lọ́wọ́ ẹni? Ènìyàn abawọ́ fẹ́lẹ́ bí ẹni tún gba ìkan yòókù rebété. Bí wọ́n fi dàbọ̀ lẹ́wù tí ń dẹ̀jẹ̀ lẹ́nu bí ọ̀ṣọ̀rọ̀, bí wọ́n fárun lójú ara rẹ̀ fi pẹ̀lú oúnjẹ òòjọ́ fún, bí wọ́n sọ ọ́ sí yàrá kótópó tí wọ́n dojú rẹ̀ dógiri, bí wọ́n kùn ún lérú tí wọ́n pé ò gbọ́dọ̀ fomi kanra fọ́dún kan gbáko, wọn á pé kò gbọ́dọ̀ sọ̀rọ̀ kò gbọ́dọ̀ gbin. Ènìyàn tó dọ́rú ẹ̀ láṣàlàyé àtijọ́ ló dayé labówó síbàdàn, wọn á pé kó faradà, bí ó sì lè faradà kó gbọ́nà ọ̀run lọ. Mélòó nínú àwọn tó pilẹ̀ àṣà rọ́ndọ̀rọ̀ndọ̀ yìí ló lè fi dánra wò fún ìyá tó bí i lọ́mọ? Wọn á pé ká má sọ̀rọ̀ ẹran lẹ́ran jẹ́ sanra, afàyàfà kéékèèké lóbìnrin dandan ni kó wáyé wá ṣèwọ̀fà. Ṣé káwọn obìnrin wá kúkú má lọ́kọ mọ́ kí wọ́n lè gbé láì jẹ̀rora àṣà òun èèwọ̀ àdàmọ̀dì? Dandan kọ́ nìgbéyàwó bó bá jẹ́ tàkúté ìgbèkùn lẹ́yìn ìwọ́ ọ̀la ní í ṣe. Lótìtọ́ ìdárò lóró kẹ́yìn ìfẹ́. Àmọ́ kí ni ìtumọ̀ ká sódìdí ènìyàn sápá ìyàká ayé nítorí ẹlòmíràn tí ò sí mọ́? Ta ló jẹ̀bi? Ènìyàn àbíkú? Mọ̀lẹ́bí tí òwúlẹ̀ béèrè ẹni lọ́gbọ̀n ọdún sẹ́yìn arabe tí ajá àsọnù wá, wọn á di mọ́gàjí òjijì, wọn á sọ ọmọdẹrú ńlé bàbá wọn, wọn á sọ ìyàwó dàjèjì nílé ọkọ rẹ̀ pẹ̀lú, wọn á máa fọwọ́ ṣòfin lórí ilé onílẹ̀. Bọ́kùnrin bá pàdánù ìyàwó, wọn á pọ́kùnrin ọkùnrin gbogbo ayé ní í ṣe. Bóbìnrin bá pàdánù ọkọ, wọn á pẹ́sẹ̀ rẹ̀ ní òṣùwọ̀n tọkọ rẹ̀ fi síwájú rẹ̀ kú, wọn á pè é ló ń nàbì, wọn á pòun ló ṣekú pọkọ rẹ̀, wọn á pè é lájẹ́, wọn á pé ṣọkọ rẹ̀ lójú yẹ kó fi dájọ́. Wọn á pé kí bàbá òkè ìjágbó wá sùn lópó nítorí obìnrin ò mọmọ tọ́ bẹ́ẹ̀, obìnrin ò lè mọ létò bí ò bá sí lọ́dọ̀ ọkùnrin, àfi bí ẹni pọ́bìnrin ọ̀hún kọ́ ní ń dáyé rẹ̀ gbé láti gbà wáṣẹ̀. Díẹ̀ lobìnrin tí ń jàjàbọ̀. Ẹgbàá àgbèje lobìnrin tí ò wulẹ̀ yè gbèkùn yìí débi wípé yóò rò tàn fárọ̀ ọmọdọ́mọ. Ìbẹ̀rù kí láyé á wí? Kí lẹ́nìyàn á sọ ló sọ̀pọ̀ abo wa sínú kòtò gìrìwò? Bẹ́ẹ̀ Olúwa tẹ́ ẹ sáfẹ́fẹ́ rere lọ́pọ̀lọpọ̀ àkúkú wì. Omijé ọjọ́ kan oníkálukú á padà sóko kárìbù jẹ. Àmọ̀kẹ́, bó o kò bá dìde fùyà kó o jà fitafita fún tùsílẹ̀ òun ò dáǹdè, o ò ní láéláé bọ́ nínú túbú àṣà òun àhámọ́ ṣẹ̀ṣẹ̀ táwọn ẹranko wọ̀nyí dì ọ́ mọ́. Àmọ̀kẹ́,
bí o ò bá dìde fùyà kó o pajúdà sáwọn aṣebi wọ̀nyí, omi ìwẹ̀ òkú tí wọ́n gbé mu lánàá náà ni wọ́n fi wẹ̀ àwọn ọmọ rẹ lóbìnrin. Bí o kò bá yé jẹ́ kí wọ́n kọ́wọ́ àdánù lé ọ léjìká kó o dúró wá mú bí akọgun tẹ́dùmàrè dá ọ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, okùn èpè yóò nítorí rẹ jádànù. Bí o bá jẹ́ kí bẹ̀rù òun ìjayà gàba lé ọ lọ́kàn, ipa abẹ́rẹ́ rẹ náà làwọn ọmọ rẹ ó tọ̀ kárí pátápátá. Àmọ̀kẹ́, ǹjẹ́rú ọjọ́ ọ̀la sọ́mi sọ́kọ̀ yìí wá jẹ́ bí ogún rere fọ́mọ ẹni? Àti pé ta gan ló sọ fún ọ pé ó ti tán wà yìí ó Àmọ̀kẹ́? Ta ló wí fún ọ pé ó ti dohun ẹ̀gbin ní kété tọkọ rẹ papòdà? Ta gan ló kà á lófin fún ọ pé ó gbọ́dọ̀ jẹ̀rora ìpapòdà ọkọ rẹ títí dọ́jọ́ tí kò fi dé fúyàwó àmúwọ̀ náà sọ́dọ̀? Àmọ̀kẹ́, ta ni wọ́n? Kí ni wọ́n já mọ́? Agbára tí ń gbénú rẹ̀ jẹrù gidigba ìran bàbá ńlá wọn lọ, ohun gbogbo tí ń wárí fún ọ kọjá àjogúnbá àpọ̀rí gbogbo wọn lọ. Àmọ̀kẹ́, ǹdí ó tayọ lẹ́lẹ́lẹ́ bí òṣùpá láàrin ẹgbàágbèje ìràwọ̀ tíntín bí wọ́n bá wí fún ọ pé èèwọ̀ ni láti mórí ìtẹ́ rẹ gùn nílẹ̀ yìí. Àmọ̀kẹ́, rán wọn létí pé èèwọ̀ ni nílé baba tó bí ọlọ́mọ kórí adé ó máa fàwọ́ làrí jẹ̀ka, gbéra kó o jó bí iná inú agbádá, gbéra kó o ràn bí òrùn òwúrọ̀. Àmọ̀kẹ́, mo fi o gbéra nílẹ̀ kó o di gbogbo ohun mèremère tí wọ́n pópó kì í dà. Àmọ̀kẹ́, àní o fara aṣọ kó o di gbogbo ohun mèremère tí wọ́n pàbò ò lè jẹ́. Àlà ni ó fòkú ọ̀lẹ́ hàn, òní ni kò ní dọ̀la, ìràwé tó dájọ́ lè ò tún jẹ́ sùkè. Àmọ̀kẹ́ ò tagìrì, odò ń gbá rere. Àmọ̀kẹ́, tagìrì.